ó wá pẹ̀gbẹ́ ìjáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 08035124441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. ẹgbẹ́ máa dájú fẹ́ ṣe bọ̀ ṣé àkókò rántí pé nígbà yẹn làbàdàbà ṣe tábà ṣe rántí láì àwọn náà tó bá ṣe. ó ní kí ṣe alábí ọ̀sẹ̀ ẹ̀ka sọ pé ó tún ti la lábàdà ìyá ọ̀gbẹ́gbẹ́ wọn àwọn ṣe bẹ́ẹ̀ fún. ayé ti dáyé íńtánẹ́ẹ̀tì ayé ti dáyé social media nísẹ̀ gbogbo orin tá a bá ṣe lọ́wọ́ yìí kó o tó rí o ti wọ orí Audiomack iTunes lọ́wọ́ yìí gbogbo ẹ̀ ti dorí íńtánẹ́ẹ̀tì àwọn àníṣe pé owó tó ti là bá ṣe káwọn máa tẹ̀jú àwọn tá a jọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ olójẹ́gẹ́ rí wa bí gbogbo eléré oníwújì àbí gbogbo visitors every journey ìtàpè sí ní ojúbá tí wọ́n ráyè wá ìdílọ sí kejì ìkúnlẹ̀ lábàgàmì àlàbíyẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ àtẹ̀wọ̀n lárúkẹ́ ẹ̀ padà lábàgàmì àṣìṣe gbòòrò. báyìí àyìn làmí kọ́ ọ̀rọ̀ létí ọmọláwọn bá sí ẹ̀yìn ẹ máa délé láyà kébé kó rà láàbù lánàá. ọ̀gá àwọn alábìsọ̀lẹ̀ torí pé ọba tó méjì ló jẹ́ gbéná appreciate àwọn tó tọ́jú wa láti kékeré ẹjọ́ ìyá tó tọ́jú ọmọ lágbàgà láti kókó ṣé tó bá dàgbà lágbàgà kò yẹ kọ́ mọ́ ṣe báwọn náà hàn jẹ́ lọ́wọ́ pẹ̀lú àwọn máa yọ. ó ti ká sí ìlú lágbàgà kọ́ ọmọ ṣe fún màmá ẹ̀jẹ̀ ìbáṣe. ó ti ká sí ìlú ìbáṣe. ẹ̀yin náà ti tọ́ ìtura ìtura làwọn àṣẹ ìyá ti kékeré. láwọn yìí ó ti ká sí ìlú káwọn náà ṣe fún màmá àwọn aṣọ́gbó ìlú ìbáṣe. Ajúbọ́lá rẹ̀ ṣe ọ̀dọ́dún. Ẹ̀fọ́ ìyá tó mọ̀ ìdíbọ̀ ìdíbọ̀ rẹ̀ wà ẹ̀sẹ̀ nígbà tó fẹ́ ìgbógbó. Ìyànà lọ́wọ́ ọ̀gbẹ́ tí ìwọ̀ ọjọ́ ọmọ sálẹ̀ fẹ́ ìtọ́ ọ̀dọ́dún. Àdàrí sẹ́lẹ̀mà. Kọ́ lọ́wọ́ tó fẹ́ àjẹ́ ìdíje. Àdìwọ̀ náà ẹ̀kọ́ fẹ́ ọ̀pá. Wọ́n di àgbẹ̀rà, àwọn ọ̀gbẹ̀rà, ẹ̀dínlẹ̀ ọ̀gbẹ̀rà òdìdó. Ẹgbẹ́ ta fún nígbà tó bẹ̀rẹ̀. Nígbà nígbà wo, àwọn ọ̀gbẹ̀rà òdìdó. Ẹ̀jọ̀ àwọn ọ̀gbẹ̀ máa ń lò lábọ̀ àìdáná. Ayapasiri, ọ̀gá alábọ́rìlì. Ọ̀yà rẹ̀ kàwé bí a ló wà náwó. Aláàbí ọ̀gá ńlá. Ọ̀yà ló wà ní kàwé bí. Sí lẹ́nà abẹ́ níbí yìí. ASP, ọ̀gá ńlá civil president. Olùbàdàn ọ̀gá rẹ̀ tó ní síbi. Ó kọ́ ọkùnrin tí kàwé tà lọ́gbà sí. Wọ́n ti bẹ̀rẹ̀ bọ́ ọmọ
ọmọ àti owó ṣáà pẹ̀lú káàlẹ̀ ìgbàsó bóyá tí mi lẹ́nu ọ̀dọ́dọ́. olóògbé wa ọ̀dà amóhùnmọ́. kí ló fẹ́ ẹ̀sẹ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn. àwọn ọ̀dọ́lẹ̀ sọ sí ìmọ̀ràn ní pé ẹ̀yin tó jẹ́ ìtàdí ìwọ ẹ̀sùn sọ̀rọ̀ ẹ̀sùn sọ̀rọ̀ tí wọ́n lẹ̀ ń lé. àwọn náà kábẹ́ẹ̀nù sí ni tí àdúrà ìjẹ́ ọmọ ọba súnmọ́ ẹ̀dọ̀ ọ̀dọ́ nìyẹn. ọmọ bàbá ìlú àmọ́dúrà káàbọ̀ kọ́ọ̀tù èkó bá ìjọba tó. sí ni mo lè dára wọn. ọmọ district of participant association of Nigeria. àwọn náà lè rí ìrìn tó wá. ó mọ̀ fún ọdún 15 of January 2025. 15 of January 2025. Tí ilé ìmọ̀dàlà mú gbólógbóló. ọjọ́ náà ṣe é tí wọ́n á.